mo kí gbogbo wa kú dédé àsìkò yìí lágbára Ọlọ́run àánú Ọlọ́run kò ní gbogbo wa lẹ̀ o ẹ dákun ẹ̀yin èèyàn wa ẹjá máa ṣe rere ẹjá máa wáre ẹjá máa wáre ẹ̀san wáre tán ẹ̀san wáre parun ọmọ ọjà àrọmọdé ọmọ ọjẹ ń bẹ ẹ dákun ẹjá máa wáre gẹ́gẹ́ bí orin bàbá wa Barrister tó ní máa ṣe rere láyé mi ò máa ṣe rere o máa ṣe rere láyé mi ò máa ṣe rere èmi ṣèkà láyé mi ò ní ṣèkà lọ́run mi ò ní ṣèbàjẹ́ ọmọlàkejì máa ṣe rere láyé mi ò máa ṣe rere báyé ń gbógun ẹ sáà máa hùwà rẹ o báyé ń dìtẹ̀ ẹ sáà máa hùwà rẹ àbọ̀ ń bọ̀ wá fún iṣẹ́ ó ti dá mi lójú iṣẹ́ ọwọ́ ẹ̀dá ni yóò gbẹ̀dá là báyé ń gbógun ẹ sáà máa hùwà rẹ. ní ọjọ́ tí bàbá wa IT Dr. Saka Balogun tí wọ́n ń ṣe àdúrà ọjọ́ bíi 90 wọn nígbà tí wọ́n fi pé 90 years ní kọ̀pẹ́kọ̀pẹ́ níbi ọjọ́ ọ̀sẹ̀ tó lọ wọ́n wà ń ṣàdúrà ìjọ náà èrò wọ́ lógúnlógún wọ́n gbọ́ lọ́gbọ̀lọ́gbọ̀ èrò wọ́ láti tòsí àwọn èèyàn wọ́ láti tòsí àwọn èèyàn wọ́ láti jìnnàjìnnà láti wá bá wọn ṣe ayẹyẹ ọjọ́ ìbí wọn náà nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ìmáàmù ọ̀rọ̀ kọ́kọ́ ṣe wáàsí wọ́n sì ṣàdúrà fún bàbá pé kọ́lọ́run tó bọ̀ jẹ́ ni bàbá ogun sí lẹ́yìn wá gbà yìí làwọn èèyàn ńláńlá àwọn ẹlẹ́kẹ̀ẹ́lẹ́kẹ̀ẹ́ ní wọ́n bẹ̀rẹ̀ sí ní dìde sọ̀rọ̀ nípa bàbá wa sẹ́nitọ́ Ayọ̀sọ́lá wọ́n sọ̀rọ̀ nípa dáadáa bàbá wa Alhaji Mansur Ejide wọ́n sọ̀rọ̀ nípa dáadáa bàbá Lagare wọ́n sọ̀rọ̀ nípa dáadáa bàbá wa kan náà tó wá láti Ogun State wọ́n nígbà tí bàbá jẹ́ Chief of Staff lọ́yọ̀ State nígbà yẹn àwọn wá pé àwọn fẹ́ ṣe bẹ́yà bí revenue officer nígbà yẹn wípé pé àbọ̀ dákun wọ́n ṣàánú àwọn wọ́n ń dàbádẹ̀ ṣiṣẹ́ yẹn débi tó látẹ̀rẹ̀ pé ó ti já máa wọn lọ́wọ́ pé wọ́n ti máa wọn dọ́dọ̀ gọ́ọ̀mù pé káwọn lọ máa ṣe kó tó di pé Ọlọ́run tó ń gbọ́nà bùnmí lọ ní dáadáa fáwọn. lẹ́yìn ìgbà yẹn bàbá kan wà ń bẹ wọ́n ń pẹ bàbá yẹn ní bàbá katapila bàbá yẹn wá láti Abẹ́òkúta bàbá yẹn ni wọ́n ń pè ní gẹ́gẹ́ bí aṣáájú àbí bí olórí ní Abẹ́òkúta àti gbogbo ìpòrò yẹn bàbá yẹn ni aṣíwájú tó yẹ pé kò sí tí ó ṣẹlẹ̀ ní ìpòrò àti Abẹ́òkúta lápapọ̀ tí wọn ò ní gbé gbáwájú bàbá yẹn kọjá. wọ́n nígbà tó bàbá yẹn gẹ́gẹ́ wọ́n sọ wọ́n nígbà tó wá dìgbà tí ìmáàmù fẹ́ jẹ ìmáàmù ìlú ìpòrò èsì ìṣèlú kékeré ìmáàmù wa fẹ́ jẹ ìmáàmù ìlú ìpòrò àwọn kan wá dìde takò wọ́n nígbà náà pé ìmáàmù ò lè jẹ ìmáàmù ìpòrò ìmáàmù ò lè jẹ ìmáàmù ìpòrò nígbà yẹn wọ́n ní wọ́n wá gbé ìmáàmù wá sọ́dọ̀ àwọn wá bí ìmáàmù léèrè pé ọmọ àlúwo ní ọ́ wọ́n ní ìmáàmù wá dáhùn pé ọmọ Ògbómọ̀ṣọ́ ni àwọn èyí ìmáàmù wa tò ní the grand chief imam of Ògbómọ̀ṣọ́ láǹdí tò ní wọ́n nígbà tí àwọn bí wọ́n lè fọmọ àlúwo ní ọ́ wọ́n ní ìmáàmù wá dáhùn pé ọmọ Ògbómọ̀ṣọ́ ni mí Ògbómọ̀ṣọ́ mo ti wà ìwọ náà mà ti ẹ̀ dúró ọwọ́ láti odidi ìlú Ògbómọ̀ṣọ́ ọwọ́ fẹ́ jẹ ìmáàmù ìlú àwọn bíbí sẹ́yìn náà jẹ́ gbàrú rẹ̀ lùyìn sẹ́yìn náà jẹ́ gbàrú ẹ̀ nílùú yín kí àjòjọ́ wá jẹ ìmáàmù nílùú ti yín náà sẹ́yìn lè gbàrú ẹ̀. wọ́n wá ní àwọn wá bí ìmáàmù lérè pé sọ́nàmù mọ Dr. Saka Balogun wọ́n ní ìmáàmù wá dáhùn ká bàbá mi gángan nù bàbá tó bí mi gángan nù wọ́n ní tó bá ti pé bẹ́ẹ̀ ni ọjọ́ ìmáàmù wọ́n láwọn wá pé gbogbo àwọn tí a dìde tako ìmáàmù gbà náà pẹ̀tọ̀ ààyìn ọmọ mi lọ́dọ̀ yóò ẹjọ́ jẹ̀ ìmáàmù ìfòrò aké torí pọ́ máa mi ní wọ́n wá ní kí ló fà á wọ́n ní bàbá Saka Balogun wọ́n sọ̀pọ̀tì àwọn throughout political journey àwọn nígbà táwọn fẹ́ dìde gẹ́gẹ́ bí gọ́vnọ̀ ní Ògùn state nígbà yẹn bàbá sọ̀pọ̀tì àwọn lọ́nà tó pọ̀ wọ́n wá ní dídí spíkà ọmọ àwọn di méjì ọ̀nàrẹ́bù di méjì bá ń kọ́ lẹ́gbà yẹn wọ́n ní ọ̀sẹ̀ yẹn bàbá Saka Balogun dídí spíkà ọ̀nàrẹ́bù di méjì bá ń kọ́lé tó jẹ́ ọmọ bíbí inú àwọn wọ́n ní kò sẹ̀yìn bàbá Saka Balogun nígbà yẹn wọ́n wá ní ìtorí ẹ̀ ilé jẹ́ káwọn ó sọpọ́ọ̀tì Dr. Yunus Olúsínà Ayílára láti di ìmáàmù pẹ̀lú aké ní àkókò ìgbà yẹn torí pé bàbá Saka Balogun wọ́n ṣe gudugudu méje pẹ̀lú ẹ̀yà mẹ́fà ní ìgbésí ayé àwọn
wọn ò wá ti mọ lórí àwọn, wọ́n tún extend ẹ̀ lórí ọmọ àwọn. Bàbá Caterpillar ní bàbá Chief Saka Balogun tún support ọmọ àwọn láti di speaker House of Representatives nígbà yẹn. Bàbá o èèyàn dáadáa ni wọ́n o. Wọ́n ní bàbá jẹ́ bẹ́ẹ̀ eléwọ̀n ló lè gbà kí àjòjọ́ wá jẹ olórí ẹ̀sìn nílùú onílùú. Bàbá èèyàn dáadáa ni wọ́n o. Ilé wa jẹ́ kí n gbẹ̀yìn ẹ̀yìn wa lámàrà, ẹ dákun ẹja máa ṣe rere o. Ẹ̀san rere tán àtúbọ̀tán rere máa ń dá ní, ẹ dákun ẹja máa ṣe rere. Mo wá sàkókò yìí èmi náà fi kí bàbá wa Chief Dr. Saka Balogun oríire ọjọ́ ìbí 90 years wọn lókè èèpẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run ẹ̀sẹ̀ pọ̀lọpọ̀ ọdún láyé bàbá o, nínú àlàáfíà ẹ̀mí yóò gùn lágbára Ọlọ́run, ẹ̀ ní fọwọ́ yín gbókò ọmọ sí o, ẹ̀ ní sunkún kíkorò lórí ọmọ, ẹ̀ ní sun lórí àwọn aya yín lágbára Ọlọ́run ọba, ẹ̀mí yóò gùn o, ẹ̀ tún bọ̀ dàgbà sí Ọlọ́run ọba, yóò tún bọ̀ járí yín pẹ́ lágbára Ọlọ́run ọba. Ẹ já ṣe rere o ẹ̀yin yẹn wa, torí pé rere ló pé ìkà òṣùwọ̀n, rere ló pé ìkà òṣùwọ̀n. Ọlọ́run ọba yóò sàmì ẹnì kọ̀ọ̀kan wa o. Èmi ni tí tòótọ́ o, mo smart.